a'ini ràmíṣe ala dhikrik lérí ìmọ̀sírántí rẹ̀ wọ́n gbogbo gbà wa shukrik kí n dẹ̀ máa dúpẹ́ fún ọ gbogbo gbà wa husni ibadatik èyí tó dáa jù nínú ẹ̀sìn rẹ̀ ní kí n máa ṣe gbogbo gbà lẹ́yìn ká gba ọba adẹ́dàgbọ́ ká ṣe dáadáa sí òbí kò sí ń tọ́gba wájú òun tàbá rántí bàtà ń bẹ̀rẹ̀ tíra wa tá ka Adabul Mufrad wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kí ni tó dáa jù ká ṣe lẹ́sìn ó ní ọ̀rọ̀ kíkí lẹ́yìn ìgbà tá a ti bọ́ lọ́wọ́ bá gbọ́ kí ni tó yẹ ká ṣe lẹ́sìn ó ní ọ̀rọ̀ kíkí wọ́n ní lẹ́yìn rẹ̀ ńkọ́ ó ní ìṣe dáadáa sí àwọn òbí débi wípé wọ́n sọ nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ kan walau amaraka an takhruja lahuma min duniyaka fakhruj lahuma gbogbo ń tó níláyé o tí ọ̀kan nínú àwọn méjèèjì bá pa ọ́ láṣẹ wípé ń wá mọ́sàláyé mú fún wọn wò òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọ́lámùsọ̀lá pàápàá jùlọ ìyá amúwá náà nínú táàkà sẹ́yìn ọ̀kan nínú àwọn tí wọ́n wá láti Yemen wọ́n wá sí haram wọ́n wá ṣe umrah ìgbà tí ó wà pẹ̀lú ìyá rẹ̀ gbogbo tàwáàfù yẹn ó gbé ìyá rẹ̀ kàn ṣe ní ẹni tó bá ti wà ń bẹ̀rùn rí ọmọ yìí pé kìí ṣe wàsá ìgbà tó wá ṣe tán ó wá lọ bá Abdullahi bin Umar radiyallahu anhu ṣé mo ti pé mo ti sànyá mi lẹ́sàn bíbí tó bí mi tó fẹ́ fàyọ ni wípé ṣé ọmọ tí ẹ̀ lè san ó lè pé wọ òbí rẹ̀ kí ni Abdullahi bin Umar fi dá lóhùn ó ní gbígbin ẹ̀ka tó gbin nígbàtí ń rọbí rẹ̀ torí tó ṣe kò ìsán gbígbin ẹ̀ka tó gbin nígbàtí ń rọbí rẹ̀ tó ṣe yóò tí mú ẹ̀san rẹ̀ wá òbí èèyàn ò lè san gbèsè wọn ní ọba adẹ́dà nígbàtí ó sọ̀rọ̀ nípa wọn ń kọ́ ọ̀nà wa qada rabbuka alla ta'budu illa iyyah ọba adẹ́dà ṣe lófin wípé ẹ gbọ́dọ̀ sìn kankan o àyàfò nìkan kí ló fi kún kò ní wa bil walidayni ihsana wá sí dáadáa sáwọn òbí méjèèjì nínú ọ̀rọ̀ mi ó ní washkur li dúpẹ́ fún mi èmì ọlọ́mọ ọba kí ló fi kún wal walidayni dúpẹ́ fáwọn òbí rẹ̀ méjèèjì náà kódà tí ó bá yẹ kẹfẹ́ amúwá nípìlẹ̀ ìyá Abu Hurairah radiyallahu anhu kìí ṣe mùsùlùmá kìí ṣe pé kìí ṣe mùsùlùmá nìkan ó kórìíra òjíṣẹ́ náà sàásánàm ó kórìíra ẹ̀sìn ó dá yọ́ máa gbé òjíṣẹ́ náà sí pé òjíṣẹ́ náà sàásánàm sọ pé kó tàpá sí gbàtọ́rọ̀ yìí mú Abu Hurairah tó mú lẹ́mí ọlọ́bójíṣẹ́ náà sàásánàm ó ní ya Rasulullah bá ń ṣàdúà fún ìyá mi tọrọ mẹ́ntún ń bá sọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásánàm ní wọ́n bá ní o bá tọ́ ìyá Abu Hurairah sọ́nà lọ sí díẹ̀sì kábù Hurairah tó délé ìyá rẹ̀ ti tilẹ̀kùn mọ́rí ó ti gbà sílámù nínú àdúrà tó tún lọ bójíṣẹ́ náà sàásánàm lé lórí
ó ní pé wọ́n rẹ́ Rasulullah sallallahu alaihi wasallam bá ń ṣàdúà kí ọba mi kó fi ìfẹ́ mi àti tìyá mi sí gbogbo olùgbàgbọ́ òdodo lẹ́nu. Ẹnìkan ò ní ta sí Abu Huraira àfẹnitọ́ bá ti pòfo tó ti ròfo tó fẹ́ kó gúnlẹ̀ síbi tí ó fún kọ́lọ̀mọ́sí tó wà bẹ́ẹ̀. Kèésò nìkan ò àtàwọn sàádé òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá pàápàá jùlọ òun torí ọgọ́rọ̀ ẹgbàwá ọ̀rọ̀ lórí bá ṣe sin lọ́hùn ọba tọ́ba adẹ́dẹ́ ó fi gbà wá lọ́wọ́ wa látọ̀dọ̀ Abu Huraira rẹ̀ torí kò níṣẹ́ méjì ọ̀tẹ̀bà tí òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá lọ́rùn ní wípé gbogbo bó bá ṣe ń lògbà bó bá ṣe ń ṣe lò wọ́n máa rẹ́kọ̀dù. Ẹni tí ń sọ fún adíndí ọmọrù níjọ́ kan wípé ńgbà tẹ́yìn ń wá jíjẹ mímú káàkiri sórí kínní ìyẹn ìmọ̀ ẹ̀gbà wáyé èmi ń gba kéwù rẹ̀ níwájú aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam mi níṣẹ́ méjì ń tèmi tẹ́bà ló fi jẹ́ wípé ọ̀rọ̀ rẹ̀ ó lágbára ọgbà kéwú lọ́dọ̀ ìyàwó Aisha. Mu'adh bin Jabal olùjíṣẹ́ lọ́sọ̀ àṣálà máa lọ sí Yemen pé kọ́ lọ kọ́ wọn lẹ́sìn ìgbà tí ń sìn lọ òun wà ní orí ẹṣin òjíṣẹ́ lọ́sọ̀ àṣálà ń fẹsẹ̀ rìn owó òjíṣẹ́ lọ́sọ̀ àṣálà ń báyìí ó bú sẹ́kún kí ló òjíṣẹ́ lọ́sọ̀ àṣálà ń sọ fún ó ní má sunkún má tọ́ bá padà dé tọ́ bá bá mi ọba sáré mi tọ́ ẹ bá ti débi sáré mi ẹ sálámà sí mi torí ìgbà tí òjíṣẹ́ sallallahu alaihi wasallam sọ wípé àwọn màláíkà wọ́n máa ń káàkiri wọn ò ní sẹ́kà tí wọ́n máa ṣe ní wípé ẹnikẹ́ni tó bá ti sọ̀sọ̀ láti fóònù òjíṣẹ́ sallallahu alaihi wasallam wọ́n wà jíṣẹ́ fóònù níbi sàárè òun wípé lágbájá ọmọ lágbájá ó ń ṣe àsàlátù fún ọ níbi báyìí. Àwọn sàárè ní báwo ló sì gbọ́ ńgbà tó jẹ́ pé ó ti máa jẹrà nínú sàárè àpé wọ́n rẹpẹrẹsẹ̀ntì wa dáadáa kí ló jíṣẹ́ lára sílá fi dá wọn lọ ó ní ilẹ̀ jẹ́ ara àwa ànábì ọlọ́run ọba sílọ́ ànábì náà rẹ̀ kí ló fi kún ó ní al-anbiya àwọn ànábì ọlọ́run ọba àyà wọ́n ń sẹ̀mí ní bí ò sí yí ẹ̀dá àfọ̀bà adẹ́dàgan fún ara rẹ̀ fi kúbúrì nínú sàárè wọn kí ló ní wọ́n ń ṣe ó ní ìsọ̀lú wọ́n ń kírun ètò dájú nínú sẹ́ wọ́n ń ṣe gbàtó jíṣẹ́ náà Muhammad tọ́ba adẹ́dà tó ń dákọ̀ àwọn ànábì ọlọ́run ọba ní ti dáadáa wadhkur fil kitabi Ismail Idris ọkà gbogbo wọn bá kí ni wọ́n ń ṣe tí ń fi ń dákọ̀ wọn ń táàfì ma tí wọ́n ń ṣe àwọn tí wọ́n yapa sí tí wọ́n ń ṣe kí ni tí wọ́n yapa sí ọba adẹ́dà ní wa khalafa min ba'dihim khalfun àwọn kan wá padà dé lẹ́yìn àwọn ẹni ìrítàndákọ wọn ní dáadáa yìí àwọn tí wọ́n padà dé yìí wọ́n jẹ́ pàrùpàrù kí ló dé tí wọ́n fi jẹ́ pàrùpàrù ọba adẹ́dà ní àdọ́rù sọ̀láàtà wọ́n fi ìrun ráre ẹni tí bá ń fi ìrun ráre ọba adẹ́dà ó fi ọ̀rọ̀ kí ẹ̀ náà ráre nígbẹ̀yìn ayé rẹ̀ kò ní kú rí kọba adẹ́dà mọ́ sí wá bẹ́ kí ló ọba adẹ́dà fi kún fún wọn
ó ní wattabi'u shahawat wọ́n ń tẹ̀lé fẹ́ẹ́nu kí wá ní àtúbọ̀tán gbogbo ilé wa sayalqawna ghayya wọ́n gúnlẹ̀ sínú ná tàǹpẹ̀ ní ghayya lójíṣẹ́ sallallahu alaihi wasallam sọ wípé awwal ma yuhasibu bihi al-'abdu yawm al-qiyamah as-salat nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀wò nínú sẹ́ẹ̀dájọ́ gbéǹdé al-qiyama ó nírun passport pẹ̀lú visa àti ticket fa in salahat tó bá ti yanjú passport ó wà ń bẹ nínú passport yẹn visa wà ń bẹ ó dẹ̀ gba ticket kí ni next thing yóò ìrìn àjò lọ síwò sínú ọgbà àlìjánà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní suliha lahu sa'iru amalihi tí wọn ẹ bá ti yanjú gbogbo sẹ́yìn kù tó bá gbé wá gbangba gbìndì àlìkíyàmà wọ́n bá tún ṣe tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n bá tún ṣe pé gbàgbé ẹ̀ fama ruddat alayhi salatu ẹni tí wọ́n bá dààmú rẹ̀ lù láyà yìí pé àgbànú rẹ̀ o rudda ilayhi sa'iru amalihi gbogbo sẹ́yòkù tó gbé wá gbangba ọjọ́ gbéǹdé alkiyama àdàlù láyà kọ́lá mẹ́sẹ̀tì wà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé èèyàn máa mójú tó ọ̀rọ̀ kí ni tó jíṣẹ́ nasara sallam tó sọ gbẹ̀yìn kó tó gbẹ̀mí mi gbólóhùn méjì as-salatu wa ma malakat aymanukum ìrun àtàwọn ẹrú ọlọ́run ọba tó bá dẹ́dà fi sí lábẹ́ ìyàwó ọmọ ọ̀dọ̀ ọmọ àti sọ síwájú ní hadith tàgbà kàbẹ̀ sàábí lọ́bọ̀ bójíṣẹ́ náà sàásánà ó tí mo bá ní nǹkan mo fẹ́ ná nǹkan bó ní kí n ṣe náà ó ní kọ́kọ́ yẹn jú ara rẹ̀ náà lẹ́yìn mi ń kọ́ tí mo bá yẹn jú ara mi tán ó níyàwó rẹ̀ lẹ́yìn yẹn ń kọ́ ọlọ́mọ lẹ́yìn yẹn ń kọ́ ó ní ọmọ ọ̀dọ̀ ẹrú àti gbogbo ẹ̀ máa in tó lè jáwọ̀ tí ó sí kíkọ̀ ń bẹ pàápàá onígẹ́lẹ̀ àwọn òbí dé lójijì mo fẹ́ nǹkan báyìí ó ti tí wọ́n síwájú torí kí ló ìṣẹ́ lára sọ́làmù àtiwọ́ àti tó ní ọláwọn òbí rẹ̀ ni wọ́n ní torí wípé ara ṣẹ́ ọwọ́ ẹni òun làwọn ọmọ téèyàn bí tí wọ́n bá ní àjẹmọ́nú òbí ni sallallahu alaihi wa sallam ọba àtò bọba adẹ́dà sí fi kọ́ wa kí lọba adẹ́dà sí yasalunaka madha yunfiqun wọ́n bí ọ léèrè níta bá fún wọn lọ́rọ̀ bóò ni wọ́n ṣe náà kí lọba adẹ́dà sí ó ní kul ma anfaqtum min khairin ní tọba adẹ́dà bá kó fún ìtẹ́ náà o dáadáa ta ló ní kẹ́ kọ́kọ́ sí dáadáa sí oníwàlúwà rẹ̀ àwọn òbí méjèèjì ó kò tí ẹ pọ̀ mọ́ àwọn ìyàwó rẹ̀ àwọn ará ilé rẹ̀ kò tó kan láìní kò tó kan láàtà kò tó di wípé òfin ṣe tọ́lọ́ eléyìí pàtàkì irun kìí ṣe tíyàn fi ṣeré ló fi jẹ́ pé gẹ́gẹ́ bá àfáà ṣe ń ṣàlàyé fún àbọ̀ lẹ́yìn èèyàn gbọ́dọ̀ mójú tó ọ̀rọ̀ ga
kí ni pàtàkì téèyàn ó fi mọ́ olùtọ́rọ̀ kéèyàn wá ìmọ̀ lórí rẹ̀ àyẹ̀ máa wá ìmọ̀ lórí rẹ̀ ni táì gbẹ́mí ní àti mọ́ instance wa nínú àwọn tírà tí ó fẹsẹ̀ rinlẹ̀ lórí ìrun lásìkò tá a wà wọ́n náà ni sífàtù sọ́lá táwọn àwọn àfáàsì Sheikh Nasiruddin Albani ó ṣe Sheikh Abdulaziz bin Baz náà ṣe Sheikh Salih ibn Uthaymin àwọn náà ṣe láti kó gbogbo ẹ̀ papọ̀ ọ̀kan nínú àwọn àyà kí ètí Sheikh Nasiruddin Albani ṣe rahimahullah rahimahullah kó tó jáde àtọ̀ wọn ò tí print ẹ̀ ọba lánàá ọ̀rọ̀ yìí náà sílá rẹ̀ sọ́nà kí ló yìí náà sílá sọ́nà sí ẹlẹ́ni tó bá lánàá rí òun lórí tọ́lá ṣètá ní ò lè gbà òun wọ̀ kí ló wá ṣẹlẹ̀ ó kírun lẹ́yìn òjíṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sílá sọ́nà òjíṣẹ́ náà sọ́nà ní irun rẹ̀ yóò mú o kìí ṣe fi hàn ṣe fi rán mi nì ọlọ́run tuntun kí òjíṣẹ́ náà ní pàlọ́ ọ̀gbá ọwọ́ à ń sọ lójú àláì wọ́n sọ fójíṣẹ́ náà ìmọ̀ kí jù báyìí lọ ó ní à Muhammad Nasiruddin Albani ó ti ṣe tíra kanis lẹ́ẹ̀ka ó mọ̀ bí mo ṣe kírun tírun rẹ̀ ó fi jẹ́ gbígbà wọn ò tí publish tíra yẹn báyìí pàpà ó ti wà makhtuta ó ti wà nínú manuscript nínú ọlá tó wà fún tíra ẹ̀yìn èyí ní wípé wọ́n kó kí ni wọ́n ṣe síbẹ̀ wọ́n kó àwọn ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ látàrí òjíṣẹ́ sallallahu alaihi wasallam wa wọ́n wá ṣe ní àpèjúwe bó òjíṣẹ́ sallallahu alaihi wasallam ṣe kí o láti ìgbà tó ti ṣe takbiratul ihram títí tó yẹ sálámà bí ìgbà tó ń fojú rí òjíṣẹ́ sallallahu alaihi wasallam báyìí alhamdulillah wọ́n ṣe translate sí English translate sí Yorùbá Hausa Swahili oríṣiríṣi èdè ni wọ́n translate sí ọ̀rọ̀ yẹn ni fún mùsùlùmí kó tó ṣe nǹkan kó wá ìmọ̀ lórí rẹ̀ tàbá rántí gbàtà fi ń ka Kitabul Akhdar kí là fàásù ó ní ẹnikẹ́ni tó bá ti níwọ̀ lórí èèyàn tó bá ti bàlágà yahrumu alayhi èèwọ̀ ní fún haramu ní fún an yaf'ala fi'lan hatta ya'lama hukma Allahi fi ó gbé iṣẹ́ kan ṣeun àti tó bá kọ́kọ́ máa kí ni òfin Ọlọ́run ọba lórí rẹ̀ bó láti sí àkọ́bà ṣe jẹ́ ọkọ ni àkọ́jọ́ kọlá ká tó jẹ́ bàbá kí ni wọ̀ tí ń bẹ lórí èèyàn gẹ́gẹ́ bí ọkọ kí ni wọ̀ ní ń bẹ lórí rẹ gẹ́gẹ́ bí ìyàwó kí ni responsibility power tó lọ́n gbé fún ọ gẹ́gẹ́ bí ọmọ Umar ibn Khattab bí sọ wípé pẹ̀lú àánú ó ní tọ́ ọba rò pé o ní agbára kan nínú wọ̀ tó bá dẹ́dà fi gbélé ọ lọ́wọ́ tó fi terrorize ọmọlàkejì ọba tó fún ọ ń bẹ lókè ọmọ bí ó ṣe terrorize wọ́n náà láfi máa ń kí wa lọ pé má sọ yí pé gómìnà bá misbehave sí ọ ò ní mẹ́tọ̀ rẹ̀ wá ò ní fún lẹ́tọ̀ rẹ̀ rárá má ṣe bẹ́ẹ̀ tàbọ́ ma rárá pé wọ̀ torí pé kí ìjọsìn ni tàbí ọkọ rẹ̀ ò sí dáadáa ìwọ náà wá nítọ̀ òun sì adìẹ dá olóògùn ìwọ náà fọ́ lẹ́yìn alìkìyàmà rẹ̀ lòun fi ń pàǹtẹ̀tẹ̀ wọn ọgbọ́dọ̀ pé ìwọ̀ rẹ̀ torí pé kí ni kèése torí tiẹ̀ ló ń fi ń ṣe torí dáadáa Allah yọ́dẹ̀ san olúkálukú lẹ́sàn rẹ̀ àmọ́ àwọn instances wà ọkọ ló misbehave ọba dẹ̀dá yọ sọ́tọ̀ Allah subhanahu wa ta'ala
ọba tọmọ ní mú tó bá fẹ́ mú ẹ̀dá mi ó nìkan ọ̀dà dédé yọ́ máa ṣòtútù níbi táwọn èèyàn orú ti máwọn èèyàn tó bá fẹ́ mẹ́lòmí orú ọmọ dámú òun nìkan níbi táwọn èèyàn tí òtútù ti máwọn èèyàn olómọ̀nà yá mú yọ́ mẹ́lòmí kò kú gbogbo ara rẹ̀ ò dẹ̀ function òye nìkan ni ó kù ọba ẹlẹ́dàá ọmọ sọ fún pé tó rí àrà tí mo fi ọ́ dá ìgbà tó ń sá káàkiri tó ń ṣe gbogbo ẹ̀ kí ni ṣé tẹbí wọn náà ni làwọn afáà máa fi ń kìlọ̀ wípé gbogbo ń tọ́ba dẹ́dà sí fún ọ fi ra ọ̀run pẹ̀lú fífi ṣèjọsìn fọba dẹ́dà tọrẹ́dà kan ò ní ta yọ àlà ọlọ́mọ ọba àfi tọ́lọ́mọ ọba fún un níkẹ́ ni ó lò láti fi tayọ àlà rẹ̀ tọ́ba sowó ni ta ló fún Allah subhanahu wa ta'ala tí ń bá fi ń ṣèṣekúṣe sọmọ pé tí ọba sí ṣé yóò ní tí ó fi ṣèṣekúṣe ìkẹ́ni tọ́ba yẹ pé làákàyè ta ló fún Allah subhanahu wa ta'ala tọ́ bá fi ń sàrè kéèrèké tó bẹ́ẹ̀ fi da gbogbo ẹ̀ ọba adẹ́dà ń dóde subhanallah gbàtà wà ní undergraduate ẹ̀rù ọlọ́run ọba kan láti Benue ló ti wá kìí ṣe nǹkan kan ló gbé léyà pé òun ó fi ránró ó ní jihadu tí Usman ibn Fodi ò ṣe òun fẹ́ ránró rẹ̀ kò sọ pamọ́ ọ̀sán gbangba ni pé gbogbo àwọn ọmọ mùsùlùmí tá a wá òun ọ̀rọ̀ sábà wa òun ó fẹ́ ìlú wa ẹni tó yẹ kó ní first class kó yẹ kó ní second class ọba nǹkan kan bá gbogbo wọn ni wọ́n ní receipt ẹni tó bá ní receipt sọ̀rọ̀ first class ń bẹ ní ọ̀rọ̀ rẹ̀ mọ́ second class náà kò lè rí mọ́ kí làwọn ọmọ yà ṣe wọ́n bá gbé tààjú dìde kí ni wọ́n ṣe pẹ̀lú tààjú wọ́n ní olúkálukú gbé Kùránì torí kankan tá a ní tá a fi ibẹ̀ tí fi tètè dáhùn torí kí ló jíṣẹ́ lọ́dọ̀ àṣọláńsà ó ní iná adal Qur'an sábàbù tara al-Qur'an tẹ́ rí okùn ọlọ́run ọba ni tó jù sílẹ̀ láti sáma tarfu biyadi wa tarfu biyadikum abala rẹ̀ kan bẹ lọ́wọ́ ọba dẹ́dà abala rẹ̀ kan bẹ lọ́wọ́ yìí fatamassaku bi ẹ̀dìmáwó pẹ̀lú kíkà pẹ̀lú gbígbọ́yé pẹ̀lú mímúlò pẹ̀lú pípèpèsì torí pé lantahliku ìparun ò ní ṣẹlẹ̀ sí wọlẹ́ntẹ̀dínlú ẹ̀ní sọnù máa tamassaktum bihi abada lópin ìgbà tí ẹ bá dìmú wọ́n bá pín Kùránì fún bí 30 èèyàn ọya ẹ jẹ́ ká fi júzì kọ̀ọ̀kan ká fi kí ìrun lóru nígbà wọn kí wọn dá tí wọ́n ṣe kùnúùtù kí ni wọ́n sọ ìwọ bá dẹ́dà ìwọ lọ́ba tí ẹ̀mú wà lọ́wọ́ rẹ̀ ẹni tó bá fi mú kò lè bọ́ bá a mú wọn sọ jù bá ń lọ kí ló ṣẹlẹ̀ wọ́n ló ní brain tumor bèrè bí àwàdà wọ́n bá wà lọ síta pé owó wà ń bá ìlú dáadáa gbé lọ síta fún treatment àlọ́láárí kọ̀bọ̀ incidence míì tó tún ṣẹlẹ̀ báwọn láyé Alhaji Shehu Shagari àwọn ọmọ àyà tí wọ́n lálàá hajj rí nígbésí ayé wọ́n bá ní opportunity láti fi lọ sí hajj ní hajj kama ní a ti sọ fún ọ wípé wọ́n káńsù hajj wọn wọ̀ ní rí hajj lọ́wọ́ kí ni wọ́n ṣe wọn lọ lé wọn bá kóra wọn jọ ń bẹ̀ wọ́n ní ní nǹkan méjì Kùránì náà lánàá wọ́n bá dẹ́dà bá mú Ṣàgàrí ní mímú tó mú olórí kan bẹ́ẹ̀ gbogbo ń tá mọ̀ nínú Islam ní pé tí wọ́n bá ti ní Bukhari Muslim lọ́tẹ̀lé
Buhari tó wá fáwọn ìdí àgbọn lọ́tẹ̀ẹ́ntì wọ́n bá mú wọn kábí mádìẹ pé kí wọ́n lọ máa rìpọ́ọ̀tù sí the nearest army barrack ní ládùúgbò wọ́n bá kó gbogbo wọn kó wọn tì mẹ́lẹ̀. ní nínú àwọn ẹrú ọlọ́run ọba tó súnmọ́ wọn ó ní tó ń ṣẹlẹ̀ sí yín o ẹ̀mú ni o ẹ̀mú ọlọ́run ọba látara àdúrà àwọn tálákà. Kí ló ṣẹlẹ̀ láyé àwọn sálàf olórí wà tó jẹ́ wípé ọ sọ fọ́kàn nínú àwọn àfá ó ní ṣàdúrà fún mi ó ní àdúrà tí ń ṣe fún ọ ò lè mú àwọn tí ó ń gbé ọ ṣépè pọ̀ jù mí lọ wọ́n pọ̀ jù tèmi lọ the solution tó ní ni wípé ṣe dáadáa fún ìlú kí dáadáa yẹn ó fi kárí gbogbo wọn kí wọ́n fi yí èpè sàdúà tó o bá ní kí a kó àjọ pé ká náà sàdúà fún àmọ́ sàdúà á ṣe torí kó lórí ni ọ́ àṣẹ tó o bá mú wá àgbà á tẹ̀ láṣẹ rẹ̀ ṣùgbọ́n táwọn tí wọ́n bá ń gbé ọ ṣépè tí wọ́n bá pọ̀ ju àwa lọ ẹ̀mú ọlọ́run bó mú ọ kéèrè lé ni kó tó mú ni tó bá dẹ̀ lóhùn dé mọ́ ń bọ̀ náà sí lọ́rọ̀ rẹ̀ níbo la fẹ́ gbó sí subhanahu wa ta'ala ó fi jẹ́ pé ọba adẹ́dà ṣe kìlọ̀ kan fún wa kí ló ṣe fún wa ó ní bal insanu ala nafsihi basira olúkálùkù lórí ra rẹ̀ là walau alqa ma'adhira ìbá máa wáwà wí olúkálùkù mọ ibi tó ń kù sí níbi ìwọ̀ òun àti ọba adẹ́dà lórí ìwò lórí ara adé lórí ara rẹ̀ gan olúkálùkù wa kó tún àárín rẹ̀ àti ọba adẹ́dà sí tó ọba ti tún ṣe bẹ́ẹ̀ bí gbogbo ayé bá dàrú tí ẹ̀ ò ní dàrú ń bẹ̀ kọ́lọ́mọdà jẹ́ arún bẹ̀ kọjẹ́ kí tiwọ́ dá ń bẹ̀ àti mọ́ instance wa òjíṣẹ́ lọ́sọ̀lá àṣálà ní òjò kù níbì kan níbi tó jò atẹ́gùn tí èsù yóò ó jí lọ sí bí kànáàlì ẹnìyẹn sáàtẹ̀lẹ̀ òfin wá hàn síbẹ̀ ní kànáàlì ní pẹ́pẹ́lẹ́ ọmọ àṣà lọ títí ọmọ àfọ́lù omi bó ṣe ń lọ ọ wá rí pé omi yẹn lọ sínú oko ẹnìkan kọ̀mọ̀bí tójò ti sùn kọ̀mọ̀bí tọ́rọ̀ sí omi kan ló ń rí jẹ́ ọkàn fi omi yẹn ọkàn fi ń chánẹ́lì ó fi fọ́k ó fi ń chánẹ́lì omi yẹn síbi oko rẹ̀ lọ́ba ń béèrè lọ rẹ̀ pé yá Abdullah tọ́lẹ̀ nìkẹ́ni tá àbá mú kọ rẹ̀ yá Abdullahi kí lọ máa sí náà ó ní kílẹ̀ dédé òfin ń lérè ó ní òjò yìí kìí sí bí ló ti sọ kìí sí bí ló rọ̀ sí ókọ tó dá ó ṣe dèédé ókọ tí ẹnìyẹn gbọ́ lábẹ́ èsútò tí wọ́n ní mọ́rọ̀ sí bí ò lè rọ̀ sóko lágbájá ó ní kò sí tó máa ṣe tó ń bá ti kó èrè oko òun yanjú ètò wọn jẹ àti fámílì òun yanjú ètò wọn gbìn ètò bá ṣẹ́kù aláìní àwọn tí wọn ò lè ẹbí ara gbogbo àwọn tí wọ́n tọ́ ẹkọ́ òun ṣe fún òun ti síta sí ẹnìyàn ní abájọ òjíṣẹ́ lọ́sílá àlọ́sọ́lá wọ́n pẹ̀ràn nínú ilé ó kún gbogbo ẹ̀ ńgbà òkun ọwá kó gàgà apá kan ṣe mọ́ àwọn ẹ̀yà wa àwọn obìnrin gbogbo gbàlẹ́wò wọn ni wọ́n wà
ìyàwó Aisha ní ya Rasulullah bẹ́ẹ̀rẹ̀ yìí ṣe tó èyí tó kù tọ́wá kan àwa ni òjíṣẹ́ náà sàásàn rárá èyí tá a pín yẹn lọ́kàn wa torí ìwọ̀n wọ́n bá wa fi pamọ́ sínú àkáǹtì wa eléyìí á jẹ́ àyàdánù ìròrí mùsùlùmí nù torí pé kí ni antivirus olùjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí ó gbọ́n àìlágbòye ìròrí wa tí ó gbọ́n dánù kó lè bá déédé tí ọba dẹ́dà fẹ́ mu ẹni tí ń bá ń ṣe tiẹ̀ ó ń pa òfin ọlọ́run ọba bó ṣe yẹ kò sí báyé ṣe dàrú tó tiẹ̀ ò ní dàrú bẹ̀ ọba dẹ́dà má dàtú àrùn bẹ̀ tiẹ̀ ọ́ dá ń bẹ̀ ọba dẹ́dà jẹ́ kí tí wọ́n dá ń bẹ̀ ká tàn rí ó pàtàkì ní gbogbo ìgbà nínú téèyàn fi tún ṣe ó ní ọ́n gẹ́gẹ́ bá ṣe sọ láàárọ̀ nínú masjid ìbínà àdánwò àmìwò ìṣòro kìí dúó sí ẹ̀yìn ẹni tí ó bá ń kírun ẹni tí ń ṣe sùjúdù tọ́pọ̀ kí ló yíṣẹ́ náà sàásọ́lámsà onítẹ́rù bá ti dìde tó fẹ́ gbé òun tó gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ní kí ni máa ń fàbínú ọlọ́run ọba ṣe bẹ́ṣẹ̀ ṣe bó náà ni máa ń fàdánwò ó náà ni máa ń fa ìríjà àìrímù ó náà ni mókè ìṣòro wá òjíṣẹ́ náà sàásọ́lá ni wọ́n kó gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n kó lé lórí èyí torí ọ̀bá gbà wọ́n kó sáwọn èjìká rẹ̀ fakullama raka'a tó bá ti lọ rùkú báyìí ìtọ́wà lórí kí ní ọ̀sẹ̀lẹ̀ yọjà bọ́ àwọn sájàdà àbọ́lọ sùjádà ètò wà léjìká kí ní ọ̀sẹ̀lẹ̀ yọjà bọ́ ó ní tàṣà fàtàkì gbogbo rẹ̀ ọmọ fọ́lùlẹ̀ ní ọ̀rọ̀ tí afá àsọlẹ̀ kan ó jíṣẹ́ lára sáwọn sọ fún Bilal wípé pẹ̀rún fún wa kó lè ṣe kí ni kó lè fún wa ní fífúyẹ́ nínú ààrẹ ìlà kó rìlíìfù wa gbogbo tí ń bá ń dà láàmù tí ń fún wa ní tí ń gbé alẹ́mì sókè tó fi jẹ́ pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí a máa fi wà mọ̀ wípé nǹkan kan disturb òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní wípé tí a bá ti rí tí ń kírun léra ọmọ ìpé ó ní bùkátà kan tí ń ké pọ̀lọ́wọ̀n ọba lélérí nù ẹ̀fẹ̀sẹ̀ pé káàna idha hazzana wíṣẹ́ fi riwaya hazzaba wíṣẹ́ sọ́lá tí nǹkan máa ti ń dààmú rẹ̀ irun ní máa mú wa bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹni rẹ̀ tó ti kọjá lọ clearly Sheikh Islam Ibn Taymiyyah nítọ́rọ̀ bá ti fẹ́ rí bákan lórí ìmọ̀ tó wò rí ojútùú rẹ̀ wọ́n gbé náà fúlàdì wó bàtó ń bá fi gbé náà fúlàdì wó tó ń tí ọ̀pọ̀lọpọ̀ istighfar báyìí ọlọ́run ọba kan ṣí gàgà rẹ̀ fóun tó ní tí máa sábà sọ ya man allama Adama al-asma allimuni ìwọ tó kọ́ Ádámù látara tí ọmọ nǹkankan ọkọ ní àwọn nǹkan tí ọmọ lóríṣiríṣi kọ́ ìmìnà wáyà máa fahima Sulaiman ìwọ tó fi àgbọ́yé fún Nabiyullahi Sulaiman sallallahu alaihi bàbá rẹ̀ ń bẹ ńlẹ̀ pẹ̀lú ọjọ́ orí pẹ̀lú gbogbo ànábì ló náà nǹkankan ṣùgbọ́n tí òun tọ́jọ́ mọ́ ló jẹ́ kó mú fọ́nì náà lágbọ́yé ọ̀rọ̀ tí kílẹ̀ àlè wọ́n bèèrè ọwọ́ Sheikh Muhammad Nasir Al-Albani pé àdíìsì táwọn rò yí pé ó fẹsẹ̀ múlẹ̀ tàbí etí ó fẹsẹ̀ múlẹ̀ ó dẹ̀ tọpinpin rẹ̀ ó dẹ̀ kó àwọn ẹ̀rí jáde tí yóò mọ̀ pé èdè àrò pé kò fẹsẹ̀ múlẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ èdè àrò pé fẹsẹ̀ múlẹ̀ ó máa wò yí pé nǹkan kan ti kú mbẹ̀ bóò ni ó ní tó bá ti di pé ọ̀rọ̀ rúbí fún mi màá gbé náà fúláàdì ni màá bẹ̀ yí pé tọ́ wọ́n bá mi o ẹ̀sìn rẹ ni o bá ń dá sí kọ́ mi ó ní òun ò ní mọ bí nǹkan ó ṣe máa wá lájúdájú kìí ṣe mímọ̀ sí òun ìkẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọba dẹ́dà kọ̀ láàlà
lópin ìgbà tí mùsùlùmí ọba tí jáde láyé wọ́n ní tẹ́mi ọba tí ìbọ̀ ìrètí ṣe kí ni ìrètí ṣẹ́kù. Mùsùlùmí ní máa ń bọ́ba adẹ́dà tó yóò tún àárín rẹ̀ àtọba adẹ́dà sí àwa máa bẹ̀yẹ̀ tó tì wá má padà lẹ́yìn wa fún wa ṣe má fi bú wa yá ṣàṣeyọrí má jẹ́ ajábútẹ́ tí mùsùlùmí ọmọ ṣe ń gbogbo wa lórí ẹ̀ ló fi jẹ́ pé tẹ́ ẹ bá bá ní pé mọ́ṣáláṣí ń bí ìmáàmù máa ń fa àwọn ohun ọ gbogbo wàhálà wa náà ló ń bá wa kó síwájú ọba adẹ́dà àti tiẹ̀ àti tiwa ọba adẹ́dà kó má sàbá bí aya nǹkan kan tó kùtà nínú tá a gbọ́dọ̀ mọ̀ tó dáadáa kọ́rọ̀ wọlé dayọ̀ ìyẹn pàtàkì a gbọ́dọ̀ fi ṣeré. A ní ọmọ ìyá wa lóbìnrin ọkọ rẹ̀ jáde láyé àwọn ọmọdé wà níwájú rẹ̀ àtowólé àti jíjẹ mímu ọfẹ́ ha kọba adẹ́dà májẹ ọ̀há náà. Òjíṣẹ́ lásán àsánlámdẹ́ ni ẹnikẹ́ni tó bá gbọ́ bùkátà òpó ládàá ẹni tó fi gbogbo òru dìde fọ́dún kan tó bá ọdún kan tó lọ ájí ọkà rẹpẹtẹ lọ́lọ́run ọgbọ́ fún ẹni tó bá fẹ́ gba ládàá yóò ẹni tó lọ́run bá bá mú kọ́ náwọ́ sí wa ká fi kí máa mọ̀ fi náwọ́ sí ọba adẹ́dà kọmọ padà lẹ́yìn wa kọba dúó tí wa kọba dúó tó náà kọmọ padà lẹ́yìn gbogbo àkójá tán rí gbogbo báyé bá ṣe lé tó kọ́lọ̀ mọ́jẹ̀ tí wó lé bẹ̀ kọba adẹ́dà kó sì ti wà ní rọrùn bẹ̀ ẹni tó ṣètò iná tá ń lò mọ́ṣáláṣí yìí torí pé inverter là ń lò tó dẹ̀ ẹni tí iná àbí kínádégbò mànàmáná nẹ́fà wọ́n lá jẹ́wó tó wọ́n ní kí má sọ bẹ́ẹ̀ tí mo bá ní wọ́n lá jẹ́wó mọ̀ olówó sọ́dọ̀ ara wọ́n lá jẹ́wó àfáà ní àjẹ́wó ní kìí sí pé wọ́n lá jẹ́wó àjẹ́wó kódà adáràn pẹ̀lú owó dáa jẹ tọ́rọ lóná láìsanwó ọba adẹ́dẹ̀ ọkùnrin jù wá àhà torí tẹ́yí kìí sáwọn láàṣẹ àṣẹ ọba adẹ́dẹ̀ náà kò lẹ́ owó rí bẹ́ẹ̀ ní so wọ́n bá já náà wá lọ wípé ń bọ̀ bá yá tẹ́ ẹ bá sanwó prepaid ìtàn tẹ́ ẹ bá normalize rẹ̀ ẹni tí ọba adẹ́dà fi ṣe sábà fi kọ́ mọ́ṣáláṣí kò fẹ́ gba ẹ̀nẹ̀ ìlú torí ìyàwó rẹ̀ ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ nínú àwọn dàrẹ́tọ̀ àwọn NEPA ó fẹ́ káwọn rìn sí olóhùn ọ̀fẹ́ irú rìn sí òun fẹ́ kí gbogbo nǹkan kó wà nọ́mà torí pé sàn láàárín lára tọ̀yọ́ lágbà ọ̀yọ́ ló mẹ́sì torí ọmọ ń tráì láti tọpinpin láti ṣòfin tó ẹ jẹ́ kí n fún yín lápèjú ó wò wípé ọ̀rẹ́ ni wá jẹ́mi náà jẹ́ fi nǹkan ránṣẹ́ sí òun máa ń fi nǹkan ránṣẹ́ sí mi yóò tún wá máa búra wàláhì ọ̀rẹ́ mi sórí tí mo fi ránṣẹ́ sí kò sí haramu kankan bẹ̀ wàláhì bó ṣe rí yóò tún wá máa ṣàkáǹtì àtòun tó fi mọ́ṣáláṣí ìpèrí bàbá rẹ̀ àti smart boy tó ń ṣègbìyànjú láti jẹ́ kí
iná má ṣẹ́jú mọ̀nàmọ́ná má ṣẹ́jú ní mọ́sálásí torí ìbátà náà ń lò à ń bẹ ọba adẹ́dà ó fi tan ìmọ́lẹ̀ sínú sàárẹ̀ àwọn òbí bẹ́ẹ̀ni so owó mítà náà ti lọ gbogbo ẹ ti lọ ọlọ́run mọ ibi tí torí kò sí ẹnìkan tí ó wà tí nǹkan kan ò lè máa disturb rẹ̀ ọmọ kọba adẹ́dà kọba dùn nínú kìí ṣe láyé nìkan o gbogbo wa pátápátá ó dùn àánú láyé bí ó dùn àánú láyé nù sàárè ó dùn àánú nínú gbogbo àjọ gbèdé àti àmì àfẹjọ́ sàlìjánná o tọrọ jíṣẹ́ náà sàlám ní káka máma tọrọ jọ́ sàlìjánná o ó ní ètò dájú bẹ́ẹ̀ ní ká máa tọrọ ìbẹ̀lú náà máa wà ó ní fìdáùsì à ń bẹ̀ẹ́ kó fi fìdáùsì ṣe ibi múlẹ̀ sí fún wa ibi dáàtì rí òjíṣẹ́ lásìlá sálàm bá fara rora nínú ọkùn ṣoṣo rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk allahumma salli ala muhammadin wa ala alihi wa sahbihi kádó sọ ìbílẹ̀ o mọ́kànrẹ́ ní síbí o owó kó dáa béèrè o ìjáde síta o wọ́n ti ń pè o wọ́n ti ń fẹ́ bá sọ lórí rẹ̀ o ọba ẹlẹ́dàá mọ́ fi lára rẹ̀ dùn òjíṣẹ́ lọ́sàn sálàmlẹ̀ ti yẹn jù rẹ̀ wọ́n sọ wípé ibi táwọn kan ti gbé 100,000 alẹ̀ tí 1,000 tèmi ní ọwà jẹ́ nǹkan kan kí ló jíṣẹ́ lọ́sàn sálàmlẹ̀ ó lé ní 1,000 lé ní ládájọ́ ní 100,000 lọ torí bí tó ti mọ́wọ́ òun kìí ṣe ibi tó rọrùn fún ẹni tó dẹ̀ mú 100,000 lẹ̀ bóyá millions lónìí sáwọn pẹ́pọ̀ nígbà kó mú nǹkan kan láwọn afá máa fi ṣe ìjáàdù mọ̀kẹ́l kẹfíìr ẹni tó mú nǹkan bó ṣe lè wò kó kéré tó láti ní ìnura kìí ṣe nǹkan kékeré o nǹkan tó pọ̀ ní torí bóyá tó fi ilẹ̀ ní lára táwọn ìyàwó ẹbí àtọmọ ó ti jẹ ló ti rún pálá so ká má sọ yìí pé kò tó nǹkan kọ́ á má jẹ kó jọwọ́ lásán náà kọba ẹlẹ́dà kọmọ́ta àgbàsí fún wa kó fi ọ̀rọ̀ fún ọmọ ẹ̀yà wa àti fún gbogbo wa náà اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه كما صليت على ال ابراهيم حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ابراهيم انك حميد مجيد àwọn tí wọ́n wà níta náà tí wọ́n gbọ́ wa ní orí mẹ́rẹ̀ẹ̀rẹ̀ ayé lórí nẹ́ẹ̀tì àwọn náà lè dá sí lórí ẹni a máa ń fi ànáùnsì àkáùntì kọba adẹ́dà ọ̀sán gbogbo alẹ́sìn rẹ̀ náà assalamu alaikum warahmatullahi wabarakatuh assalamu warahmatullahi wabarakatuh náà account number tí a sanwó náà sí òun náà ni opay account 897344 opay account kí ọlọ́run mọ́ṣà fi ọ̀pọ̀ rọ́pò fún ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run bí ilékàbà níbi tó ti lérè náà account name Abdulgani Abdulkadir opay Abdulgani Abdulkadir okay brother Abdulgani